أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فún Allah subhanahu wa ta'ala أترك الله تجفن محمد صلى الله عليه وسلم أتعن صحابة الكرام أتعن في دادة تليم لين لي انتي afẹ́ pèrà sákèsí láàrin ìṣẹ́jú díẹ̀ òun náà ni fídíò kan tí wọ́n sẹ́ndì sí mi láìpẹ́ yìí nípa ìtàn tí bàbá Akéúgbàgòdì pa tó ní Kùránì wá gbé sórí péjì rẹ̀ tó ní bàbá Akéúgbàgòdì tú àṣírí àwọn sálàfí àbí kìíní kan subhanallah ṣe rí nígbà míì lórí ìjókòó ìkànnà àwọn àfà ó ń sọ fáwọn èèyàn pé ní idha ghalaba al-hawa amanata al-alim tó bá ti di pé ní ìfẹ́ ẹnu bá ti borí àmánà ká kọ́ni lẹ́sìn Ọlọ́run tá a gbé fún ní mímọ̀ wallahi àtàwọn tó jókòó tì wọ́n jọ ṣòfò papọ̀ ni òfò kí ni wọ́n ṣe òfò wípé wọ́n ní ìmọ̀nà lọ́wọ́ kí ni bàbá yẹn sọ kí ni àkọlé tí ó ní Kùránì sọ kí ló dé tó ní Kùránì wá ya oníwọ̀nranwọ̀nran báwọn jọ́tí mi ti mọ̀ ń wè mọ́ rò pé ní bóyá ọkàn fẹ́ tẹ̀lé fẹ́nu tí ń ṣe ni pé díẹ̀díẹ̀ nínú mọ̀ sí ń bẹ lára rẹ̀ tó yẹ kó lè máa gáìdì ẹ̀ tó yẹ kó lè máa jòkó kó náà ṣe máa katira lẹ́ẹ̀kọ̀ọ̀kan ipe tó bá ní pé ní ó bá katira tí ọ̀nà méjì ni o ká ní bá ń katira níwọ̀nba tí ó bá nífẹ̀ẹ́ ẹnu sórí tí ó bá nífẹ̀ẹ́ ẹnu yẹn irú tọ́pìkì tó kọ sí kí níyẹn kò ní kọ ẹ̀yìn wẹ̀ ní ká wá ní pé bá ń katira bá ní irú tó ṣí ẹ̀yẹn kò ní ṣí ẹ̀ rẹ̀ ó di méjì bẹ́ẹ̀ nígbà tí ò sí kankan nù méjèèjì ló jẹ́ kí n tọ́kọ lù wọn ó kọlù èmi ò mọ̀ bóyá hatred ní ká pè ní o bíyá àìgbọ́n dáadáa ní ká sì pé bí a ká sọ pé ní kásà lè rí kinní kan dálẹ̀ àbí kó ṣe pé torí pé wọn ò ní tọ́pìkì tán fẹ́ sọ̀rọ̀ pa ìláwùjọ mọ́ ẹ̀ẹ́dẹ̀ gbé péjì ilẹ̀ kẹ mọ́ fi káwọn èèyàn lọ́rọ̀ ẹ̀sìn sí bí wọn náà parí sánáwì lè kéwú kọ́ tẹ̀ wá mú sọ́bjẹ́kìtì kan báyìí tọ́ bá yí ọ dáadáa kọ́ wá mọ́ fíṣà lùmọ̀ nẹ́bì láǹfààní nígbà tẹ́ ẹ̀ bá rí rúgúdù ìtẹ́ ẹ̀dálẹ̀ sáà ní àlùmọ̀ mọ́ àmọ́gbà tí ò sí rú bẹ́ẹ̀ ẹ́sà wà kìíní kan tí péjì yán mọ̀ fi nítumọ̀ àbí tán mọ̀ rí pé ẹ̀yin náà existi àbí tán rí pé ẹ̀yin náà sásọ ọ̀rọ̀ ṣá torí tí ò bá débẹ̀ ni wo tọ́pìkì tó kọ lé nǹkan tí bàbá yìí pa nítàn so nà sí àmì fún Kùránì ní pé ní Ọlọ́run ó ṣàánú rẹ o ìyẹn kọ́ sàdúrà fún Ọlọ́run ó ṣàánú rẹ o tó bí ọ̀nà sí lọ báyìí sọ wọn náà dàgbà nù ayé náà nù ọdẹ sí kìíní kan jọ òní oníkálùkù kọ́ wọn mọ táwọn bá ń sọ àti nǹkan tán bá ń ṣe ẹni tó bá yẹ láǹfààní àti dìlítì ọ̀pọ̀lọpọ̀ ń tó sọ lórí Facebook ọlọ́ dìlítì ẹ̀ sí pẹ̀lú nǹkan tí wọ́n náà sọ lọ́wọ́lọ́wọ́ yìí ń kọ́ tí ẹ̀ wá lọ́mọ nǹkan tó wá kéwú yanjú tó dòkó ti pé òun fẹ́ mọ ṣe nọ́sọ̀ rí òun fẹ́ mọ katira kọ́ wá ṣe pé ní àkọlé tí bàbá Akéúgbàgòdì yìí sọ rèé àkọlé tí wọ́n fún rèé kọ́mọ náà wá sálábà pàdé irú nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá nímọ̀ díẹ̀díẹ̀ tó ṣe kàtàn díẹ̀díẹ̀ pàdé mọ̀ Nábì sallallahu alaihi wasallam ọmọ bí ó ṣe rí akọ̀wé pé ní a ṣé dádì ọ̀gbọ́n ni àbí kò sọ́pọlọ kí ló ṣe dádì tán wá ṣe irú nǹkan báyìí ṣé wọ́n ṣe jíǹgbà wọn ni ṣé wọn lálámọ̀ràn rárá bó ṣe lè wọ́ ọmọ ni sáwọn àfáà tọ́kọ́ wọn kéwé pé wọ́n sákìyèsí ni oríṣiríṣi ìbéèrè náà mọ̀jọ jáde ibẹ̀ ń kọ́ lèmi lọ ẹ̀jẹ̀ ètò lọ ibi tó kàn mí tí mo fi jáde wá kíákíá ibi tó kàn mí ni wípé ìtàn tí bàbá Akéúgbàgòdì gbà mo fẹ́ kájọ mọ́ gbọ́ díẹ̀díẹ̀ mi ì dẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ òun ní mo kàn fẹ́ kájọ fi ṣàlàyé nítorí fẹsẹ̀ múlẹ̀ nù tàti nǹkan tí ò rí bẹ́ẹ̀ so inú nǹkan tí bàbá Akéúgbàgòdì sọ nínú àwọn ọ̀rọ̀ wọn yìí àwọn nǹkan tí ò rí bẹ́ẹ̀ àwọn nǹkan tí ò lọ ó pọ̀ mbẹ̀ gan náà. kẹsẹ̀lẹ̀ nínú ọ̀rọ̀ Islam ẹni orí ẹ̀ bá pé ó gbọ́dọ̀ fi kọ́gbọ́n ẹ̀rí pé bá a ṣe wáyà tó wà lórí ìrìn àjò ni àfìgbà kan gbélé tẹ́lẹ̀ majority àwọn public lecture tá ń lọ sí ìsìn ànánsì ẹ̀ ni bàbá dẹ̀ ṣetán gan àpòstì àfi tí a bá pòstì fúnra wọn lókun ọ̀kan nù security measure partake nìyẹn torí àwọn ibi tán tó lè plan sí àwọn tó ń tẹ̀ láwa kán wá pàdé àwọn tí wọn ní kán wá pàdé àwa náà nǹkan burúkú máa ṣẹlẹ̀ Áfíríkà máa dọ́gbọ́n sí. bàbá K1 the ultimate máa sọ̀tàn kan mo fẹ́ kẹ́ ẹ di àwọn àfáà sí pé bẹ́ẹ̀ lórí. ó ti ẹ̀dá báwọn àwọn náà sọ pé àwọn fẹ́ kán yí àwọn táwọn bá sọ̀rọ̀ òun kán lọ bí àwọn àfáà pé ṣé bẹ́ẹ̀ lórí àṣẹ pé àwọn náà wà certain lórí ọ̀rọ̀ òun kó ní Kùránì wá gbèrú bẹ́ẹ̀ jáde ó bùkù gan ìtẹ́ntọ́pa ń tàn gan wà certain lórí ẹ̀ tí ò dá lójú tó ní káwọn tóun bá pa á fún ọ lọ béèrè ni wọ́n wá ń ṣe ẹ̀ káàkiri
innal ladhina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladhina amanu lu'inu fid dunya wa lahum fil akhirati 'adhabun 'adhim. Oní Kùránì owó náà wókọ tó ń jẹ́ Kùránì náà lò tún tẹ̀lé lọ ọmọ túnmọ̀ rẹ̀ yìí. Kùránì náà ni òye tó mọ̀ túnmọ̀ Ọlọ́run ní pé innal ladhina àwọn tó ṣe pé ní yuhibbuna gbogbo tó wù wọn láyé tí wọn an tashi'a al-fahishatu fil ladhina amanu kí bàjẹ́ kan sá mọ́ lọ láàrin àwọn tó jú nígbàgbọ́ kọ́rọ̀ tí ó dá ó mọ́ lọ sórí fọ́rọ̀ kí wọ́n tàṣí sálàfílẹ̀ já padà sí tí bàbá kí ó gbagódì pàntàn òun gan pẹ̀lú àwọn olóṣọ́ ń pa wọn àwọn àkọ́kọ́ mùmí ní tẹ́nìkan kò nígbàgbọ́ tó wọn nù àwọn sàhábà Nábì ní tí ó wá rí bẹ́ẹ̀ wọ́n wá sọ wọ́n wá ń ṣe rẹ̀ káàkiri Ọlọ́run ní lu'inu fi dunya ẹni ègún ni wọ́n nú ayé ẹni agbéṣépè ni wọ́n nú ayé wa lahum fil akhirati 'adhabun 'adhim kọ́lọ́wọ́n sọ ọmọ ẹ̀kọ́ sáwà náà bẹ́ẹ̀ agbégbagódì ẹmọ sójà rẹ̀. àti gbọ́dọ̀ wà kí ẹ̀rù nígbà ayé Sayyidina Ali karamallahu wajhahu. Di sàlàyé kan láàrin yìí so tán bá dákọ̀ Sayyidina Ali tán bá ní karamallahu wajhahu ṣe lé ní àṣà táwọn sí àmàndà ni ìtumọ̀ rẹ̀ ní pé ní kọ́lọ̀ nǹkan gbangba wájú rẹ̀ lé àdúrà láṣẹ fún un kọ̀dàbí radiyallahu anhu Ọlọ́run yọ́nú sí àwọn Ṣíà ni wọ́n gbé kiní yìí lẹ̀ pẹ̀lú wípé ní Àlíò kò forí balẹ̀ fóòsà ẹ bá wa béèrè pé àyèmọ́yé sí ẹni tán bí sínú jàhìlíyà tí ò forí balẹ̀ fóòsà àtàwọn tó ṣe pé àwọn míì náà ń bẹ tán bí àwọn náà síbẹ̀ táwọn náà sì forí balẹ̀ fún lápèjúwe nísìn ìyá wa Aisha Asma'u ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀dàgbèrè torí ìyún Asma'u ẹ̀gbọ́n rẹ̀ ìtàn ògbé epo forí balẹ̀ fóòsà rí àìwá mọye bẹ́ẹ̀ náà sàhábà Nábì náà àtàwọn tí wọ́n bí wọn sínú ìsìláàmù gan táwọn náà forí balẹ̀ fóòsà tó bá ti di wípé ní ẹni tí ò forí balẹ̀ fóòsà la fẹ́ ṣe fún àsìkò àwọn èèyàn pọ̀ tá a ṣe fún kódà yóò kan rú àwa yìí náà in tó dájú ní pé ní radiyallahu anhu kọ́lọ̀ ń bá ní yọ́nú sí èyí tó dájú nú ni àdúrà lọ́lọ́ ní a máa ṣe fáwọn tí àwátá bá jálátẹ̀ láwọn sàhábà Nábì so àṣà àwọn Ṣíà ni lógò wọn ni ká mọ̀ pé radiyallahu anhu fún Àlí nìkan àbí ká mọ̀ pé kí ni o karramallahu wajhahu fún Àlí nìkan náà. òun ni pírẹsidẹ̀ntì gbogbo mùsùlùmí ayé ńgbà náà òun ni khalifa ẹlẹ́ẹ̀kẹrin àmọ́ khalifa tó síwájú ẹ̀ àwọn kan ni wọ́n pa ẹnìkan wá wà tóun ti ń salibẹ́ẹ̀tì bó ló yẹ kó wọ́n jẹ khalifa ọ̀kan náà sábà lónà à ń pè ní Muawiya. Astaghfirullah al-azim astaghfirullah al-azim ẹ̀dàkùn tọ́lọ̀n bá ní kí bàbá kí ó gbagódò láǹfààní àti gbọ́n tí mò ń ṣe yìí ó wù mí púpọ̀ wallahi ń fi tàbùkù wọn o àmọ́ wallahi ọ̀dà tán bá lè tọrọ àforíjì wájú Ọlọ́run tó bá ti kán bá kanú tíra ni wọ́n lọ ka àwọn ẹ̀yà tíra tó pàtàn sàhábà Nábì wallahi ọ̀dà fún wọn gan jù tí wọ́n sọ yìí lọ ẹgbọ́ wọ́n ní ọ̀kan nú àwọn sàhábà Nábì títí ń bẹ lẹ́mí rẹ̀ pọ́ fẹ́ jàlífà Allahu akbar wallahi ọ̀rọ̀ òun tóbi gan ọ̀rọ̀ òun sì jẹ́ nǹkan tó ní agbára gan ká sọ pé ní Muawiya ti ń nọ́ọ̀sì ambition láti jẹ khalifa nígbàwó sígbàwó láyé àwọn wo lákòókò wo ta ló bá a sọ ta ló sọ fún ta lálámọ̀ràn rẹ̀ lórí ẹ̀ àwọn wo ni wọ́n jẹ́ alájòkótì rẹ̀ àwọn wo ni wọ́n jẹ́ asọmọgbé rẹ̀ àwọn olójúgbà rẹ̀ lórí nǹkan tí ń sọ yìí níbo ní tí ń nọ́ọ̀sì ambition àwọn ni wọ́n jẹ́ alámọ̀ràn ẹ̀ wallahi àwọn sàhábà Nábì Ọlọ́run rí wọn kó tó di pọ́ yàn wọ́n lẹ́nìkan kún ò sí ilé tó wọn náà lùmọ̀ Nábì tẹ́ ẹ bá ti wá ń fàbùkù kàn wọ́n ẹ̀ sọ fún apá Nábì òríṣẹ́ jẹ́ lára wọn tó nù ní tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ ẹ̀tẹ́ ń pa wọn àfọ̀rọ̀ ẹ̀rẹ̀ hàn mí ká ojú ọ̀nà ṣe rí anil mar'i la tas'al wa sal an qarinihi wa absir qarinahu fa kullu qarinin bil muqarani yaqtadi nítorí ẹ̀kẹ́ gọ́gọ́ gbéyẹ̀wò nú ni kò sínú ambition Muawiya láyé rẹ̀ bóun fẹ́ jẹ khalifa ẹ lọ ka ìtàn tó yanjú ṣe rí kí ẹ mọ̀ ká fajul Islam subul Islam fáwọn Muhammadu Amin ìyẹn fẹ́ sọ́ra àyànnà ni àmọ́ ẹ padà sáwọn ẹ̀yà tíra ẹ padà sáwọn àgbàlagbà ẹ̀yà tíra tó kọ́mọ̀ dáadáa al-Bidaya wa Nihaya libni Kathir ẹ wá gbìyànjú èyí tó ṣe wípé ní àwọn tí wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ tí wọ́n ní fìkún tí pa tó mọ̀ pa hadith ni al-Bidaya wa Nihaya ẹsẹ̀ yìí lé ní Tarikhul Islam Imam Zahabi
ẹ lọ ka àwọn àgbàlagbà tírà wọ̀nyí ẹ rí n tó wà ń bẹ àti nǹkan tẹ́ ń sọ pé kò jọra wọn Abakéwùgbà Gold ẹ mọ̀ ń sọ. Níbi yìí náà wọ́n tún gbé gbági àwọn tán mọ́ ròyìn Muawiya wọ́n ròyìn Muawiya pẹ̀lú ọ̀rọ̀ ogun torí pé ní in tí wọ́n sọ yìí wọ́n kí n dákẹ́ ń bẹ̀ àmọ́ wọ́n padà lọ tágì ẹ̀ mọ́ ọ̀rọ̀ kan tí ó lọ níwájúwájú mo ṣe mú dáhùn mo ṣe kí ni mo ṣe pẹ́ẹ̀nì ẹ̀ dáhùn báyìí wípé ní kìíní yẹn ò rí bẹ́ẹ̀ wọ́n ròyìn Muawiya pọ́ mọ́ ète ogun ìtàn mọ́ sọ pa Muawiya ní pé ní ọmọ síyásà àwọn èèyàn bóò láṣe bá wọn lò bóò láṣe darí wọn ìtàn mọ́ fi ròyìn Muawiya nìyẹn wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú pọ́ mọ́ ète ogun náà. Òun ló wà lo opportunity pé wọn àti ìwádìí ta ló pa Muawiya tí Ali fi di khalifa lọ́wọ́ àtakú lórí pé tí ó bá ti lè wádìí ẹni tó pa Usman tí ó bá ti wádìí ẹni tó pa Usman àwọn onígbà ìjọba yóò ní ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣèdájọ́ lórí fáwọn tó pa Usman torí. ẹgbọ́wọ́dù yẹn wọ́n ní pé òun ló wá lo opportunity wípé wọ́n ti ṣe ìwádìí àwọn tó pa Usman Allah kódà kò lọ opportunity kódà kò tí ẹ kò síbì kankan tó ti jọra wọn bóò ló ti ṣẹlẹ̀ bóò ni wọ́n ti pa Usman radiyallahu anhu wa arda ọ̀tẹ́ẹ̀sìn tí wọ́n rí wípé ní Abubakar dé lẹ́yìn Ànábì wa Muhammad sallam ó fèsì àwọn ashabu ridda àwọn táláwọn ò jẹ́ mùsùlùmí mọ́ táláwọn yọ zakati mọ́ nígbàtá Bákàrù tán tọ́rọ mú sọ́dọ̀ ó kù Umaru wá ń kó Ìsìlámù wọ gbogbo àwọn ìlú ní káàkiri èdèlẹ̀ Iran tán pè ní Armenia nígbà yẹn gbogbo àwọn ìlú ní gbogbo àwọn Ṣáàmù yẹn Ìsìlámù wọbẹ̀ wọ́n kó Ìsìlámù wọbẹ̀ Ìsìlámù tàn káàkiri Umaru ló fi Muawiya jẹ olórí sí Ṣáàmù nígbàtí wọ́n kó Ìsìlámù wọbẹ̀ Muawiya sì rí ìlú yìí darí dáadáa ní Usmanu ṣe ní kó remain síbẹ̀ tọ́wọ́n kan máa ń parọ́ wọn nígbà náà pé Usman ló lò ní olórí síbẹ̀ rárá so lásán mọ́ sọ fún wa wípé ní àwọn tán máa ń sọ̀rọ̀ Muawiya láìdá ọ̀rọ̀ Amr ibn al-As láìdá ọ̀tẹ́ ẹ̀sìn ni wọ́n tó tán bá mọ́ táwọn ará bí ìgbésí inú ẹ̀sìn ni wọ́n dákẹ́ nu wọn ní mọ́ sọdún kan bẹ́ẹ̀ jáde ẹ̀dá wa padà wá wọ́n dúpẹ́ ní olókìní opportunity yẹn wallahi kò lọ bóò ló ti ṣẹlẹ̀ àwọn ọ̀tẹ́ ẹ̀sìn tá a wí yìí tẹ́kẹ́ nínú àwọn tó jó lórí wọn pọ̀pọ̀ nìkan ní Abdullah ibn Saba yìí ọmọ Yahudi ni Yahudi sì ni Ọlọ́run pè lọ́ta mùsùlùmí jù tó ní agbára wala tajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahuda walladhina ashraku àwọn tó wà náà bí orí wọn pé ọ̀tá àwọn ló ní agbára jù ló le jù fáwọn mùmínì àwọn náà làwọn Yahudi àwọn Jíù àtàwọn tí wọ́n já àwọn ẹlẹ́bọ àwọn eléyìí làwọn tí wọ́n rí pé ní Ìsìláàmù yìí ìlànà Muhammad yìí mọ̀ tí ń tàn káàkiri ẹ̀dá wà nǹkan ṣe kódà kìí ṣe ìgboro Mọ̀dínà ni wọ́n ti hù wọ́n hù láti jìnàjìnà wà ní wọ́n wá sí ìgboro Mọ̀dínà tí aláṣẹ mùmíní èyí tí ń ṣe yóò lọ èyí tí ń ṣe yóò dá mo lè padà gbàgbé Abakéwùgbà Gold sọ pé níṣẹ̀lẹ̀ òun ló bí Khawarij ti wà látàyà Ànábì ọ̀rọ̀ Dhul-Khuwaysira ọ̀dá púpọ̀ bẹ́yẹn bá fẹ́ já àfáà bó ní mímọ̀ àbẹ́ sọ̀rọ̀ láwùjọ kó fìmọ̀ kún kó sì máa ṣèwádìí kọ́ máa kàtírà kọ́lọ̀wọ̀n sí wá lónìí màjálẹ̀ kọ́ wá jẹ́ kí mọ̀ wọ́n bá tún wọ̀n tọ́lọ́wọ̀n bá wọn. Naam, so àwọn eléyìí wọ́n dìde ogun wọ́n dìde ọ̀rọ̀ tí ọ̀dá ṣẹ́rí ẹdẹ́ ń júwe tíra fún bàbá kan mọ́ bínú wọ́n pè tíra kan ní al-awasimu minal qawasim al-awasimu minal qawasim ó ń kùrá náà tó náà báyìí lọ kàákọ̀ bá dáa fún kanyé jòkó ti pàwọn kan mọ́ ṣe ràgbáṣẹ̀ káàkiri ẹgbẹ́ tó náà sọ́gbà kan tí ń jà fún àtàlá tó ń jà fún mòlúdì èyí nǹkan ló kù náà ayé rẹ mọ́ orí báyìí ní sin ibi táyìmọ̀ kan sún ọdé pẹ̀lú nǹkan tó ń ṣe káàkiri tó ń sọ tọ́pìkì tí ọ̀dá ẹja mọ́ lọ ibi tá ń bọ̀rọ̀ wa lọ nínú tíra yìí àtàwọn tíra mi tó síwájú wọ́n jẹ́ oyé wa wípé ní kọ́dà lẹ́nu ọ̀nà lọ́jọ́ náà nígbà tó di pé ní protest pọ̀ against Usman wípé ní ó lọ sí ìgboro Mọ́kà ó kírun pé Ànábì máa ń kí rákà méjì ń bẹ ni Usman sì lẹ́rìí pẹ̀lú nǹkan tó ṣe
Uthman yìí ó ká àwọn ará ilé rẹ̀ ó kó wọn sí khalifa nínú wọn ó yan Muawiya sí ìlú Ṣáàmù. Usman kọ́ ló yan Muawiya, Usman kọ́ ló yan ọ̀pọ̀lọpọ̀ bí àwọn Amr ibn al-As ẹni tó síwájú rẹ̀ ló yàn wọ́n. So àwọn àfáà mọ́ sọ fún wa pé ní àrólé mùsùlùmí, olórí mùsùlùmí tí wọ́n hàn lè mọ̀ wọ́n parọ́ mọ́ lójú ayé àti lẹ́yìn náà ni Sayyidina Uthman radiyallahu anhu wa arda. Wallahi mazlum, al-amirul mazlum, olórí tí wọ́n ṣàbòsí fún. Àwọn ẹbí rẹ̀ ló kó sílé owó, àwọn táwọn tó síwájú rẹ̀ yàn lọ́pọ̀lọpọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So bákan náà wọ́n ní láyé rẹ̀ ó sọ Kùránì dẹ́yọ kan pẹ̀lú rìwáyà tara rẹ̀ látàyé àwọn wo, látàyé Abubakar ní irú nǹkan bẹ́ẹ̀ tí ń bọ̀ wá, kéèsè Uthman lọ dálẹ̀. So gbogbo àwọn nǹkan wọ̀nyí fi nǹkan wọ́n sà conspire àwọn ọ̀rọ̀ oríṣiríṣi against Uthman. Àmọ́ tí Uthman sọ fún wọn ní pé ní la tuhriku min ajli dama, ẹ má torí mi tẹ̀jẹ̀ nìkankan lẹ̀. Allahu akbar. Wọ́n ní kó bọ́ khilafa kalẹ̀, kí ni ọjọ́ bọ́ olóǹgbọ́ta Nábì sọ fún wípé ní Uthman la'alla Allahu yuqammisaka qamisan, ó ṣeéṣe kọ́lọ̀wọ̀n wọ aṣọ kan fún ọ, ayé ọ̀fẹ́ kọ́ bọ́ aṣọ náà lẹ̀ mọ́ dá wọn lóhùn. Aṣọ òun ló tú sí khalifa tí ò ṣe bọ́ tí ò ṣe dá wọn lóhùn pé òun khalifa yìí òun ní jùlẹ̀. Wọ́n dù pé Ali nọ́ọ̀sì ambition khalifa, a'udhu billah, wallahi kò sínú mọ̀ràn Sayyidina Ali radiyallahu anhu wa arda. Ẹjẹ́ mọ̀ bọ́rọ̀ mi lọ díẹ̀ díẹ̀ báhùn. So lẹ́nu ọ̀nà ilé yẹn nígbà tó di pé wàhálà yẹn pọ̀, wọ́n sé lé mọ́ wọn jẹ́ wọn láǹfààní àti kírun. Òun sì ló lórí àwọn mùsùlùmí tó gbọdọ̀ mọ́ líìdì irun fún wọn. Àwọn sàhábà tó kù bí àwọn Ali, àwọn Talha, àwọn Zubayr, àwọn Hassan, Abdullah ibn Umar àtàwọn bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. Gbogbo wọn sọ wípé ní aláṣẹ mùmínì ẹ ṣí wálẹ̀ torí pé ní mùsùlùmí ìjagun láìsí àṣẹ aláṣẹ. Láfi sọ pé náà tán bá ń jarí ogun bẹ́ẹ̀ Boko Haram àwọn Khawarij ni wọ́n nìyẹn. Aláṣẹ mùmínì ni ó sì di ogun pẹ́tọ̀ ogun yá, ẹ fún wa láṣẹ, àwọn tí wọ́n ṣe inú kan báyìí pẹ̀lú yín ẹjá fèsì yóò já kọjú wọn. Uthman ní rárá, ẹ mọ́ torí mi tẹ̀jẹ́ mùsùlùmí kankan lẹ̀ radiyallahu anhu wa arda. ń sọ fún wọn wípé ní òun ti lé ní 80 years nínú ọjọ́ orí òun, kí ló kù tóun fẹ́ mọ́ ilé tóun fẹ́ mọ́ dù níbi tóun bá dé yàgbà ń pọ̀. Ó gba àwọn tó síwájú rẹ̀ kọ̀ṣẹ́ tó pé 80 inú ayé nu àtànẹ́bì àti Abubakar àti wọn mọ̀ kọ̀ṣẹ́ tó pé 80 inú wọn. Ẹyọ ń dá àwọn ẹdẹ́kù wọn kúkú tọ́lọ̀ bá kọ mọ́hun. Kódà ọjọ́ tí wọ́n tún wá fẹ́ wá wọnú ilé wá bá abẹ pẹ̀lú gbogbo àwọn àlè ń bẹ lẹ́nu ọ̀nà radiyallahu anhu wa arda àtàwọn tó kù náà. Uthman lólóhun yọ̀ǹda kún kálùkù mọ́ balé wọn lọ, kún kálùkù mọ́ gbalé rẹ̀ lọ. Ọ̀gbọ́ olóhun yọ̀ǹda kún kálùkù mọ́ gbalé rẹ̀ lọ kátàn. Kí sì ló fà ó rí pé òun ò jẹ̀bi. Kódà ó ti ṣẹjọ́ kan tó bọ́ sí Shurafatul Bayt báńkólì ilé wájú òkè báyìí pé ìjọ pé ní ẹ dákun ishhadu ẹ máa jẹ́rìí níjọ́ báyìí Ànábì sọ nǹkan báyìí ṣé bẹ́ẹ̀ náà ibẹ̀ ọkọ̀ àwọn níbẹ̀ ni lọ́jọ́ báyìí fẹ́ mọ́ fàágùn ni o Ànábì sọ báyìí ṣé bẹ́ẹ̀ náà ibẹ̀ ọkọ̀ wọn níbẹ̀ ni mi fẹ́ mọ́ fàágùn ló jẹ́ kí n mọ́ gbé báhùn ẹni tó bá fẹ́ kàtàn kọ́ lọ kàtàn kó lè bá yé dáadáa. Òun rí pé wọn ò dẹ̀bi kí wọ́n fẹ́ pa àwọn sí àlàyé ni wọ́n fẹ́ gbà lẹ́nu wọn kò gbà wípé wọ́n lè wá káwọn mọ́lé kí wọ́n pa wọn. Mùsùlùmí ó gbà wípé ní mùsùlùmí ó lágbọ́yé pé a kìí ká mùsùlùmí ẹgbẹ́ wa láyé àwọn sọ̀hábà níbi tá ń sọ yìí. Lọ́fà nígbà tí wọ́n pa Umar tí wọ́n náà béèrè pé ní ẹ dákun ta lọ sáwọn ń dà. Wọ́n ní wípé ọmọ ọ̀dọ̀ Al-Mughira ni tí èsì mùsùlùmí ó ní àwọn dúpẹ́ fọ́lọ́run tí ó jẹ́ kó ṣe pẹ́ nìkan tí ó mọ̀ pé mùsùlùmí lòun lọ́pa wọn. Ọ̀gbọ́ àwọn rí pé ní ẹnìkan ò lè bá rí pé mùsùlùmí lókù tí ó pa lẹ́nu òun ni ló ṣe sí wọn lẹ̀ nígbà tí wọ́n sì wọlé. Àwọn táwọn ọjọ́ tẹ́kàn daṣọ ẹ̀sìn bojú wọ́n bá ti ń ka Qur'anullah wọ́n bá ti ń ka Qur'ani ká ní wọ́n yẹ bá sọ tẹ́ẹ̀sìn tí wọ́n jẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí ni àṣẹ́kùbà Nábì sí wà láwùjọ wọn. Ibẹ̀ ni wọ́n pa Uthman sí wọn tí ẹ bá rojọ́ kankan wọn ò bá afá kankan. So bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Bó ṣe wá ṣẹlẹ̀ yìí àwọn wá ń sọ wípé ní àwọn ọmọ ogun Àlí ẹ̀dá mọ̀ gbọ́ wọn só náà ẹ̀dá mọ̀ gbọ́ wọn só. Ẹgbọ́ wọ́n ní Muawiya sọ pé ní fámílì òun ní Uthman Waras ó fẹ́ gbàjọba ni a'udhu billah
a'udhu billahi. Ẹ dákun bàbá kí ó gba góòdù ọlá pé ọ̀rọ̀ àwọn sàhábà Nábì lẹ́ sọ wallahi ó yẹ kọ́ mi ó le jù báyìí lọ àmọ́ wù mí kẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ ni àti gbẹ́ni bọ̀dì náà ó wù mí kẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ ní òjé kí n sọ̀rọ̀ líle fún yín àmọ́ tó ti bẹ́ẹ̀ náà wallahi yóò dáa púpọ̀ nítorí Ọlọ́run kẹ́ lọ túbá torí pé ní tí ń tẹ́ sọ pé Muawiya ṣe èyí tí ò bá rí bẹ́ẹ̀ èèyàn ni Muawiya náà o tẹ́ẹ̀dẹ̀ wájú Ọlọ́run lẹ́rújọ́ tó kẹ mọ́bà àrójọ́ ọbú wájú Ọlọ́run tó pé ẹ ní nǹkan tẹ́ fi gbára yín lẹ́ àfiṣẹ́ dáadáa tẹ́ bá ṣe kọ́lọ̀ jẹ́ níṣẹ́ dáadáa gbọ́dọ̀ ti fẹ́ ṣe wọ́n nígbà náà pé lọ́wọ́ dúró wípé náà tó bá pa Uthman àfi kún wọ́n pa wọ́n tó rẹ́ bí òun ni naam àti Ali àti Muawiya àti Uthman àti Abubakar àti Umar gbogbo àwọn tó pọ̀ rẹpẹtẹ ni bẹ́yẹn bá ma ansabul Arab ẹbí Lárúbáwá tí yẹn bá sì mọ bó ní Faru'u Quraysh ẹ̀túntún tó yà látara Quraysh bàbá fún Ànábì àtàwọn tó kù àti Abdul Muttalib kílókò àti Hashim jàre àti Abdu Shams àti Adawi gbogbo àwọn òyìn lápapọ̀ Umaru wá láti Adawi Abubakar Tamimi àwọn Muawiya Umawi àwọn Abushamiyu àtàwọn Hashimiyu gbogbo wọn lápapọ̀ Kùrẹ́ṣì kan náà ni wọ́n so kò sí pé ẹbí tèmi lẹ́nìkan ẹbí tèmi kọ́ lẹ́nìkan ìpínlẹ̀ wọn wallahi Kùrẹ́ṣì ni wọ́n Kùrẹ́ṣì kan náà ni gbogbo wọn lápapọ̀ so ẹjá wá sọ báyìí gẹ́gẹ́ bí nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ nùtàn ní pé ní ok Muawiya àti Uthman ẹbí wọn ṣe kí ni ó yára súnmọ́ra wọn ẹbí wọn ṣe kí ni ó yára súnmọ́ra wọn àmọ́ kí n sọ̀rọ̀ ẹbí ló wà nílẹ̀ yìí tó lórí mùsùlùmí bá lè kú tí ikú rẹ̀ láwùjọ bí tí mùsùlùmí wà ẹjá wá kíyèsí kí ní yóò in tó ń sọ nìyẹn kìí ṣe pé ní wàrásì ọfà trú àbọ́fẹ́ jẹ́ àrólé a'udhu billahi min dhalik níbo Muawiya wà ní Sham níbo ni Àlíwà ní Madina gbogbo àwọn tó kù wọ́n fún ní bay'a khalifa pledge of allegiance pé lórí mùsùlùmí ni ọ́ Muawiya gẹ́gẹ́ bí pé ní Naila ìyàwó Usman ọlọ́ọ̀bá ní Ṣáàmù ó kó Kùránì tí Usman ń kà lọ́wọ́ tí wọ́n fi pa àtọmọ́ka rẹ̀ tí wọ́n gbé sórí Kùránì ní ó kó gbogbo ẹ̀ lọ bá Muawiya wọ́n fi aṣọ Usman wọ́n fi kọ́ra mímbàrí ó ń kálùkù ronú wọ́n banújẹ́ àwọn kan tó fi kún gbáni pé torí kó lè bá mọ́ díẹ̀ rọ̀bù ẹ̀mí àwọn èèyàn láti fẹ́ jagun ní wal iyadhu billah gbogbo àwọn kìíní ibẹ̀ ẹ̀kọ́ ló ṣe rí ká máa pàtàn rí ká máa pàtàn tó dáa nítọ́ wà ń bẹ̀rẹ̀ Àlíwò wípé ní subhanallah Àlíwò wípé ní gbòrò Mọ̀dínà sọ ikú lè mọ́ lọ báyìí ẹja ní sùúrù àwọn ará bí i ti wọ̀ wá àdá wọn mọ̀ ká mọ̀ wá pẹni tí ó ṣẹ̀ ẹja ní sùúrù ká fojú wo pé ní bó lọ̀rọ̀ ṣe rí kálù mọ̀ tí ẹ̀ṣẹ́ tù ká mọ̀ bí tí ń lọ àwọn Muawiya ní pé rárá o àfi ká pa àwọn tọ́pa Uthman lòun náà tó sọwọ́ ẹ̀ láti Ṣáàmù àtàwọn tó wà ń bẹ̀ yìí pé ní àlífà mùsùlùmí ni Àlí condition tó wà ń bẹ̀ nìyẹn kò ń ṣe pé bóyá olóhùn fẹ́ jẹ khalifa eléyìí ni ìyá wa Aisha náà gbọ́ òun wà ní Mẹ́kà tó lọ ṣe hajji ni ó lọ ṣe hajji ní Mẹ́kà ibẹ̀ ló ti gbọ́ kí wọ́n ti pa Uthman kò dárí padà sí Mẹ̀dínà mọ́ torí pé ní Az-Zubair ibn al-Awwam àti Talha àwọn ni wọ́n lọ bá ń bẹ̀ ni wọ́n kóra wọn jọ ní gbogbo wọn náà lọ bá pẹ́tọ̀ ẹjá ìyàwó Aisha ẹjá wà tún ṣe sí tó wà nílẹ̀ yìí kí mùsùlùmí ó sọyọ ọ̀kan kọjọ́ kan ló ṣe pàtàkì jù kálẹ̀bà borí ọ̀tá Muawiya tí ò sí gbòrò Mọdínà kọ mọ́ bóò làwọn ará bí ìṣe gbìyànjú tó fi wọlé tọ aláṣẹ mùmíní ń tọ́ bá gbọ́ ni so òun wò pé ní ó yẹ ká lè pa wọ́n ó yẹ ká lè dá wọn mọ̀ lè dá wọn mọ̀ àlínẹjá ní sùúrù ká bó ṣe lọ ni wọ́n lọ níbẹ̀ ni wọ́n lọ àlínà jáde Mọ̀dínà pé ẹjá wà tún ṣe sí ẹjá lọ bá àfá àwàkáwà ẹjá kálọ̀ ṣe wà tún ṣe sí jàre àlí jáde ní Mọ̀dínà jọ yẹn Abdullahi ibn Salam pàdé rẹ̀ Abdullahi ibn Salam ó pàdé rẹ̀ pé aláṣẹ mùmíní ẹ bá mọ̀ jáde Mọ̀dínà tẹ́ bá jáde Mọ̀dínà
ìrí wípé ní ìdarí mùsùlùmí khalifa mùsùlùmí ò lè padà wá sí Mádínà mọ́. Àlí ní àgbọ́dọ̀ jókòó ká máa wòran ẹ má jájòkó lè já lọ. Iraki ló ń lọ, Ṣáàmù ní Muawiya wà. Lójú ọ̀nà yẹn ni wọ́n ti fẹnu kò pé tọ̀tọ̀ ibi tó ilẹ̀ súwa mọ́ rèé, ibi táwọn Muawiya náà wà rèé, tó bá dàárọ̀ la ká lọ pàdé ara wa. Àbí Aisha ránṣẹ́ sí Muawiya kí lẹ́fẹ́ ọlátúnṣe ni, Àlí kí lẹ́fẹ́ ọlátúnṣe ni. Làwọn ọ̀tẹ́ẹ̀sì ń rí pé ní táwọn eléyìí bá lọ jí láàárọ̀ ọ̀la tí wọ́n bá lọ pàdé ara wọn ẹnu wọn kò wọ́n sì yanjú ọ̀rọ̀ yìí, ẹjá wà nǹkan ṣe. Làwọn náà pínra wọn sí méjì, àwọn kan wọṣọ àwọn ọmọlẹ́yìn Muawiya, àwọn kan wọṣọ ọmọlẹ́yìn Àlí. Àwọn tó wọṣọ ọmọlẹ́yìn Àlí wọ́n lọ àtàkì àwọn Muawiya bí tí wọ́n wà, àwọn tó wọṣọ ọmọlẹ́yìn Muawiya wọ́n lọ àtàkì Àlí bí tí wọ́n wà. In tó fa ìpínlẹ̀ wákíà Siffin ní pé àjọ fàdéhùn sí pé tó bá dàárọ̀ ọ̀la àmọ̀yànjú ọ̀rọ̀ ara wa lẹ́wà ṣe irú nǹkan báyìí. Ọ̀rọ̀ yẹn ti ń gùn tayọ̀ kan tí a bá yìí sọ ìdágbọ́ tán. Ọ̀rọ̀ yẹn wá fi ogun bàbá K1 the ultimate bàbá mi Dr. Awa Ibrahim, mo fẹ́ kẹ́ ẹ bá mi fi ọgbọ́n tọ́lọ̀ fún yín, ẹ bá mi fi bọ́ ìtàn ní Muawiya ní ọba dójú ogun ní àwọn ọmọ ogun Muawiya bá ń kú lọ pẹ̀rẹ̀rẹ̀ Muawiya wá lo ìdí ogun ló bá sọ fún gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn ọmọ ogun ẹ̀, ó ní tá a bá kọ́ntínú ogun yìí á lè yọ pa gbogbo àwọn tán. Níta ṣe ni pé ó ń kálukú yín ẹ lọ wá ewé, ẹ lọ wá èpo ogi, ẹ wá àkọsára ẹ pé la hukma illallah, àwọn ọ̀jagun náà kò sẹ́ni ó lè dájọ́ àfọlọ́n àti gbàfọ́lọ́ ní ọ̀dájọ́ tó ń fa ogun yìí. Ogun tá ń jà yìí gan àjámọ́ ẹ̀sẹ̀ fọlọ́ wọn dájọ́. Ó ní ẹ wá so mọ́ orí ìdá yín láàárọ̀ gbogbo wa máàkì jáde lọ bí àwọn ọmọ ogun Àlí wa, a sì ní jà. Kódà tí wọ́n bá sáì nìkan lọ́gbẹ́ ẹ má fèsì. Àlí olùbẹ̀rù Ọlọ́run ni tó bá ti rí orúkọ Ọlọ́run. Ogun tí àwa yìí ń pa ìyọ̀n tán ti rí inú tán. Ní ọba kọlà ogun ayé lọ́la kò sí dájọ́ Ọlọ́run ẹjọ́ dájọ́ àwọn ọ̀jagun náà o. Wallahi gbogbo òtàn tí bàbá ń pa yìí mẹ́bí tí wọ́n ti rí. Bóyá ìgbélẹ̀rọ ni o, bóyá àwọn ni wọ́n sì fi làákàyè tó tàn fúnra wọn ni o, ó tiẹ̀ sú mi ná. Wallahi àwọn ọ̀tàn tí ò tiẹ̀ fẹ́ sí àgbákò mọ́lẹ́ ti lélẹ̀ yìí bàbá. Mi ìdẹ̀fẹ́ sọ́kọ́ ìkọ́ dàgbà tó gbìyànjú fi yẹn sí ẹ̀yà àbíkì ní kẹ̀kẹ́. Àmọ́ àwọn ọ̀rọ̀ Sàhábà Nábì lè sọ̀rọ̀ yóò gbọ́dọ̀ mọ́ káyàn lá. A ní bógun ṣe bẹ̀rẹ̀ nú. Àwa di pé ní àwọn Àlí wọn wá ń pa àwọn Muawiya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bó ológun ṣe bẹ̀rẹ̀. A ní ìgbà tí Muawiya wá rí bẹ́ẹ̀, àwọn adọ́gbọ́n a'udhu billah gbogbo wọn lọ wá ewé, àwọn akọ kìíní kan sára rẹ̀, àwọn anìtàn bá ti jáde káwọn wá náà sókè la hukma illallah. Kọ́dà bàbá òtò wí lárúbáwá tó dáwí kì í wá sí kí ní wọ́n wí lákọ̀ọ́kọ́ wọn padà kọ́ ìtàwọn lẹ́ẹ̀kejì wọ́n tó wí bí ẹ̀mẹ́jẹ mẹ́ta. Lárúbáwá kọ́ lélẹ̀ yìí èwo ń jẹ́ la hukma illallah. Lárúbáwá la hukma illa lillah, àwọn wo ni wọ́n sọ, níbo ni wọ́n ti sọ nínú ìtẹ̀yìn láti mọ́ gbọ́. Náà in tí ó padà ṣẹlẹ̀ níbi ogun yìí ni pé ní hakmu dima'il muslimin. Àwọn tá a wí yẹn ni Ọlọ́run onípayọ̀ Ọlọ́run ni wọ́n, ṣé bá ti wá máa tẹ̀jẹ́ mùsùlùmí lẹ̀ náà rẹ̀ yìí. Ẹjá wá kíyèsí, ẹjá dóòlẹ̀ jẹ́ mùsùlùmí ní Muawiya sọ ní Àlí sọ. Ẹ gbọ́sẹ́, ẹjá dóòlẹ̀ jẹ́ mùsùlùmí ni kìí ṣe wípé ní ẹjá wá dọ́gbọ́n pé bó láṣẹ wí àwọn Àlí. Kìí ṣe ẹjá dọ́gbọ́n bó láṣẹ wí àwọn Àlí ò rárá. Pàtàkì wá di pé ní àwọn Àlí ti gbọ́, kọ́dà àwọn kan sọ fún Àlí pé ní má ṣe bẹ́ẹ̀ o, Muawiya eléte ni o, a'udhu billah. Pàtàkì wá di pé Àlí wá padà wá gọ́ sí wọn, láwọn kan wá yarí mọ́ lọ́wọ́, wọn padà wá ń pa wọ́n padà. Irọ́ ni, kò sí irú ìtàn bẹ́ẹ̀, kò sí irú ìtàn báyìí. In tó wà ń bẹ̀ ní wípé ní ẹjá dóòlẹ̀ ẹjẹ́ mùsùlùmí ọgbọ̀dọ̀ mọ́ tààlẹ̀ báyìí. Wọ́n wá na Kùránì sókè, nínà Kùránì sókè tí wọ́n na Kùránì sókè ogun ṣẹ́tù. Wọ́n wá ní pẹ́tọ̀ ogun ti tán báyìí o, ẹjá wá ṣe tàhákùm, ẹjá yan onídàájọ́ láàrin wa lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ gbọ́, ẹjá yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀, ẹjá dájọ́ rẹ̀. Ni wọ́n wá yan onídàájọ́.
ibẹ̀ làwọn kan ti ya lára Àlí pé ní àà ó ṣe wá gbé ìdájọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí fẹ́ nìkan nú àwọn èèyàn kí wọ́n máa dá wala inil hukmu illa lillah inil hukmu illa lillah in tí wọ́n sọ nìyẹn kìí ṣe la hukma illa Allah tí bàbá ń sọ o kìí ṣe la hukma illa Allah inil hukmu illa lillah Ọlọ́run nìkan ló ní ìdájọ́ àwọn tí wọ́n ń sọ eléyìí àwọn wo àwọn Khawarij tí wọ́n ya lára Àlí ni gẹ́gẹ́ bí nǹkan tí bàbá náà sọ wọ́n sọ tó ń bẹ̀ wọn Khawarij ya lára Àlí wọ́n dẹ̀ ní nǹkan tán ní against rẹ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ ni wípé ní nígbà tí wọ́n parí ìdájọ́ tán Àlí sọ wípé òun fara mọ́ ìdájọ́ wo alákọ̀ọ́kọ́ ni wípé òun ò dá láṣẹ mùmínì mọ́ àwọn ní pé ní tí ó bá dá láṣẹ mùmínì àti bá láṣẹ kèfèrí nù ni kìí ṣe pọ́ sọ jáde báyìí o alákọ̀ọ́lẹ̀ Àlí sì lẹ́rí rẹ̀ ẹ̀rí rẹ̀ ní pé ní nígbà táwọn kèfèrí Mẹ́kà náà sí ànábì náà gbọ́ ànábì ní ká lè ọ parẹ́ pé òun ṣe Muhammadu Rasulullah inú àkọọ́lẹ̀ Àlí ń tànábì bá lè parẹ́ nítorí àti sèfù ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí òun náà sọ pé kí ni òun náà jálífà mùsùlùmí mọ́ nítorí àti sèfù ẹ̀jẹ̀ mùsùlùmí ó dé ní. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní wípé ní Àlí bá àwọn ìyá wa Aisha jagun àtàwọn tó kù kí lóde tí ò kó wọn lẹ́rú tọ́ba tí ò bá kó wọn a ṣe pé mùsùlùmí ni wọ́n nù ní kí ló bá mùsùlùmí dà sí tí ó bá wá kó wọn lẹ́rú òkè tí ó bá kó wọn lẹ́rú a ṣe pé ní mùsùlùmí ni wọ́n náà tó bá kó wọn lẹ́rú yàwó Aisha ń bẹ́ẹ̀ tó kó mùsùlùmí lẹ́rú wọ́n yanjú ẹ̀ Abdullah ibn Abbas yanjú ẹ̀ pé ní sọ̀rọ̀ nǹkan mo sì kó ya rẹ̀ lẹ́rú bí wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ní pé ní Àlí faramọ́ ìdájọ́ Abu Musa al-Ash'ari àti Amr ibn al-As kódà nǹkan tó mọ̀ nígbà náà pé yẹn nígbà tí Abu Musa wá sọ pé ní àwọn ẹni tòun Àlí o tí ó jálífà mọ́ Amr ibn al-As pé rárá o ẹni Abu Musa ti yọ èèyàn rẹ̀ ní khalifa òun ò tí yọ Muawiya ń tòun gbogbo àwọn Muawiya tí di khalifa mùsùlùmí ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo ìgbà ni Muawiya ò tí di khalifa mùsùlùmí ẹ bẹ̀rù Ọlọ́run èyí mọ pàtàkì tí ó dáa mọ́ seniority ń bẹ láàrin àwọn sọ̀hábà nẹ́bì síra wọn bó ṣe wà ní suratul Hadid Ọlọ́run ní kò ṣe déédéé ara wọn man anfaqa min qabli al-fathi wa qatal àwọn tó ṣe pé ní kátọ́kù ìsìláàmù wọ Mọ́kà wọ́n ti náwó sójú ọ̀nà Ọlọ́run wọ́n jagun sẹ́sìn Ọlọ́run àwọn eléyìí ẹ̀san wọn tóbi gan ju àwọn tó ṣe pé ní lẹ́yìn ìgbà tá a kó ìsìláàmù wọ Mọ́kà làwọn náà wá jagun làwọn náà náwó àwọn tí wọ́n gbà ìsìláàmù lẹ́yìn ìgbà tá a kó ìsìláàmù wọ Mọ́kà nínú wọn ni Muawiya àti bàbá rẹ̀ wà so ó kéré ní lẹ́vù dáadáa sí Àlí bó ṣe kéré sí Àlí òun ló ṣe kéré sí àwọn al-asharatil mubashirin àwọn mẹ́wẹ̀ẹ̀wá tá a fún wọn ní ròdùnú wọn wọ àlùjánnà tó bá sì ti wá kéré sí wọn lẹ́vù rẹ̀ kéré sí lẹ́vù ẹni tó lè máa nàgàwó kún fẹ́ jàlífà mùsùlùmí látara báyìí àwọn Khawarij ya jáde wọ́n ní Àlí faramọ́ ìdájọ́ èèyàn Ọlọ́run ní inil hukmu illa lillah òun Ọlọ́run lòun ní ìdájọ́ Abdullah ibn Abbas ní pé kí ló ṣe yín tẹ́ rí báyìí àìmọ̀kan leléyìí nínú al-Qur'an ní Suratul Ma'idah Ọlọ́run sọ ń bẹ̀ wípé ní ẹni tí ọba lọ pa ẹranko tó lọ dẹ̀dẹ̀ nígbà tó bá ti gbá sọ ara mi wọ̀ kọ́ lọ san ìtanràn yahkumu bihi dhawa adlin minkum àwọn onídéédé méjì ni wọ́n dájọ́ rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá ní ká yan ń déédé méjì torí pé wọ́n tẹ̀jẹ̀ ẹranko lẹ̀ tá a bá yan ń dájọ́ nítorí pé wọ́n tẹ̀jẹ̀ mùsùlùmí lẹ̀ kò sáburú mbẹ̀ ó fi kílẹ̀ yín òun náà fún wọn. so wọ́n kí a sì fẹ́yìn wọ́n kí a tó Jamal ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lábẹ́ ogun yìí gẹ́gẹ́ bí nǹkan tí bàbá náà sọ òun ni àwọn Khawarij padà pláàni wípé ní ẹjá pa Àlí ẹjá pa Muawiya kárí bí gbádùn ẹgbọ́ ẹjá pa Àlí ẹjá pa Muawiya kárí bí gbádùn darí àwọn tí wọ́n rán sí Àlí wọ́n succeed àwọn tán rán sí Muawiya wọ́n succeed wọ́n sáwọn náà nídà àmọ́ security ti dóòlà òun tiẹ̀ torí pé sáàmù lọ́wà asọ́lẹ̀ kan pé ní ọmọ síyásà dáadáa ó sì máa tó ń darí wọn Imam Àlí àwọn èèyàn ṣe rú èèyàn bẹ́ẹ̀ so wọ́n gbà tó ń jí àwọn èèyàn fásùgbà ìdálọ̀ kírun ni wọ́n àtàkì ẹ̀ ni wọ́n rí pa Muawiya jíyàn pé ìdálọ̀ kírun gẹ́gẹ́ bí olórí ń tiẹ̀ níbi tó bá wà lọ́wà so èyí ń bẹ́ẹ̀ nígbà tí wọ́n pa Àlí tán lábẹ́ ogun yìí ni Talha bá lọ náà àgbàlagbà sàhábà
ní Zubairu bá lọ náà àgbàlagbà sọ̀hábà. Àwọn àgbàlagbà yí ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́wàá tó jẹ́ kìíní wọn sí mọ́. Àwọn sọ̀hábà Nábì pín sí ọ̀nà mẹ́ta nínú ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn ọ̀kan ò bá wọn dá sí rárá bó ṣe lè wọ́ mọ́. Wọ́n tẹ̀lé hadith Abu Sa'id al-Khudri tá Nábì sọ pé yushiku an yakuna khayra mali lil-muslimi ghanamun yatba'u biha sha'af al-jibal wa mawaqi' al-qatr yafirru bidinihi min al-fitan. Àwọn kan lọ báwọn, àwọn ò bá wọn jà nínú Abdullah ibn Umar náà wà, Abu Sa'id náà bẹnu wọn. Àwọn kan sọpọ́tì Ali, àwọn kan sọpọ́tì Muawiya. Wọ́n dù wípé ní àwọn alátẹ̀lé Ali, àwọn ọmọ ọjọ́ rẹ̀, wallahi ọ̀rọ̀ tí ọ̀dá ọ̀rọ̀ burúkú ni. Sọ̀hábà Nábì kankan ò ní jàmá, ẹ̀yin ni jàmá jọ yín lójú, jàmá Mùsùlùmí àwọn sọ̀hábà Nábì ń lò. Àwọn kan wà tí wọ́n sọ wípé ní Ali ní kíní yìí tọ́ sí ju Uthman lọ. Àmọ́ wọn tó bẹ̀ kí wọ́n sọ níwájú Ali fúnra rẹ̀. Àwọn ni wọ́n ń pè wọ́n ní Ṣíà tó le, Ṣíà onítayọ àlà lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn àgbàlagbà fáàlì umma Nábì. Pé tán bá rí pé Ṣíà jáde àwọn tó kọ́ le jù láyé, àwọn tí wọ́n sọ wípé ní Ali síwájú Uthman ni. Ó yé báyìí nísìnyí. So àwọn yẹn ń bẹ lọ́tọ̀. Alẹ́ ẹ̀kọ́ jẹ́. Àwọn Ṣíà Uthman náà ń bẹ, Nasibiyya náà ń pè wọn, àwọn Nawasibu náà ń pè àwọn tí wọ́n. Ẹlòmí náà ti ẹ̀gbọ́rù nǹkan bẹ́ẹ̀ nígbà tán máa ń parú nǹkan báyìí ń kọ́ pé wọ́n ṣe wá gbọ́ gẹ́gẹ́ bí nǹkan tá ń sọ lọ jàre. So lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni Khawarij yà jáde. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí làwọn Ṣíà fojú hàn dáadáa, táwọn tó ní tayọ àlá tó wá ń hàn lára wọn dáadáa. Ibi táwa fẹ́ kílíà ń bí yìí, òun náà ní pé ní ìjẹ́ ìṣẹ̀lẹ̀ yìí lọ́wọ́ bí ogbó fírọ́kù Islam. Nínú rẹ̀ náà nìyẹn. Ẹ jẹ́ kí n gbọ́ díẹ̀ sínú bí a mọ̀ lórí sí fún. Àti ní òsì rẹ̀ irọ́ ni bàbá ń pa ò irọ́ ni àti sọ bẹ́ẹ̀ lẹ́yìn. Àwọn ọmọ ogun Sayyidina Ali wọ́nù ẹ̀. Wọ́n lọ mọ́ Muawiya dáadáa. Nítorí ó fẹ́ dá sílẹ̀ yìí tó bá ṣẹlẹ̀ tán, ó fọ́ ìjọ ìsìláàmù sí wẹ́wẹ́ tí ó tẹ̀ ní tòmọ́dọ́jọ́ gbèdé kìámà. Ṣé ẹ rí wọ́ọ̀dù pé ó fọ́ ìjọ ìsìláàmù sí wẹ́wẹ́ tí ó dẹ̀ ní tòmọ́dọ́jọ́ kìámà? Ẹ ṣe isti'adha, ẹ bẹ̀rù Ọlọ́run. Gbogbo táwọn ará bí yóò bá sọ àbí tí ó bá sí nínú ọ̀rọ̀ èyí sọ irú nǹkan bá yọ̀ dáa. Ẹ mọ̀ wà tí bọ̀tán kí lẹ fẹ́ lọ gbé bọ́lọ́run. Ẹ mọ̀ wo pé kí lẹ fi pàdé Ọlọ́run pẹ̀lú nǹkan tẹ́ ń sọ lẹ́nu yọ̀rọ̀ yìí burú ọ̀rọ̀ yọ̀ dáa. Nínú Al-Qur'an Ọlọ́run ní wala yazaluna mukhtalifin illa man rahima rabbuk. Ọgbọ́ ikhtilafu fi ar-ra'y, káàjọ gbọ́ nǹkan sọ́tọ̀tọ̀, èyí ń wà nú ayé. So látara àgbọ́yé ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ní nǹkan lọ́pọ̀lọpọ̀ tí ń jáde. Bẹ̀ká wá nígbà náà pé ní àlọ́padà wá dálẹ̀ nígbà tí ó tẹ̀lé àwọn tó jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ láti máa pa àwọn mùsùlùmí lọ, asọ́bọ́lá káyì lọ bí. Ipé àlẹ́ ọgbà fáwọn tí ń bẹ lẹ́yìn láti máa pa àwọn mùsùlùmí Muawiya lọ, ọ̀rọ̀ ń burú jáì kọ lọ. Sáwọn náà mọ̀ gbà káwọn pa àwọn mùsùlùmí lọ. Gbogbo bó ṣe ń bára wọn jà yìí, connection sì ń lọ láàrin wọn. Kódà ìkánnú àwọn ọ̀tẹ́ẹ̀sì ń bò míì náà, ó tún kọ́ àwọn ọmọjọ ọkọ̀ lẹ́tà sí Muawiya pé ní Muawiya àríkọ́ ìlọ́tọ̀ sí kìíní yìí, ó wò ṣe yọ̀ǹda fún wa ká ràn ọ́ lọ́wọ́ ká lọ bọ́ gẹ́rí àlíwá. Ó ní orí yóò pé ọmọ ìyá méjì aṣíra wa gbọ́yẹ̀ yìí fẹ́ dá sí. Ẹ̀yin kọ́ tẹ́ ẹ bá dán wọ́nà wò ń stop ogun tí ń bẹ láàrin mi àti àlífà mùsùlùmí ń sì wá kọjú yín. Ó ti rí báwọn gbogbo wíkú tó kálùkù kàn mọ́ wí. So látara báyìí níbo ni ikhtilafu ti bẹ̀rẹ̀? Khawarij ti jáde lára Àlí, àwọn Ṣíà náà jáde lára Àlí lẹ́ẹ̀kan sí tí wọ́n sọ̀pọ̀tì rẹ̀, ó di méjì. Àwọn Nasibiyya jáde tí wọ́n sọ̀pọ̀tì àwọn Muawiya, ó di mẹ́ta. Ó yẹ báyìí nísìnyí. Àwọn kan wá dìde látọ̀nà Ṣáàmù jìnàjìnà, Qadariyya, àwọn tí wọ́n sọ pé ní gbogbo nǹkan láyé kò tí ń tán pé ní kádàrá. Àwọn tí wọ́n Abdullah ibn Umar òun ló fáwọn lésì pẹ̀lú kọ́kàdísì fún wọn, sára Àlí ni wọ́n ti yá. Àwọn Mu'tazila táwọn dìde látara àwọn falasifa, sára Àlí ni wọ́n ti yá.
àwọn Maturidiyya táwọn náà padà dé lẹ́yìn sára àlí ni wọ́n ti yá Àṣáírà gan tẹ́ gbé lọ́wọ́ gan pẹ̀lú sára àlí ni wọ́n ti yá ẹ bẹ̀rù Ọlọ́run yé mọ́ pàtàn tí ó bá sínú táwọn ẹni yìí gbé ayé wọn ṣe mọ́ tó rẹ̀ déwájú Ọlọ́run jẹjọ́ tán bá ti wá ṣe bẹ́ẹ̀ àdìmọ̀ níbi òpin yẹn lẹ́wọ̀n ní tò mọ́ ẹja wá dá padà kí bàbá ọmọ tí wọ́n pa nù tán torí pé àwọn èèyàn padà kọ́mẹ̀ntì kan tí ń bí mi nú bí tó dẹ̀ fẹ́ mọ́ lo ọ̀rọ̀ tó bá tán lọ́rọ̀ wà báyẹn yóò àjẹ́ kí wọ́n mọ̀ bí mi sí ìpé ayé wọn ti ń sí ọ̀rọ̀ wọn gbọ́ nìyẹn wọ́n ti ń gbọ́ sí tàbí kí wọ́n gbọ́ sí níta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yìí òun náà ni wípé ní subhanallah ọ̀rọ̀ yẹn dẹ̀ sá mi ń ṣiṣá ṣẹ́jìn náà ní ọ̀gbọ́ sí wọn lẹ́nu ní a bá lo ọjọ́ bẹ́ẹ̀ nígbà tó jẹ́ alẹ́ ọjọ́ yẹn kankan àárọ̀ ni wọ́n. ní tí mo fẹ́ parí ẹ̀ sí lélẹ́yìn lẹ́yìn ìgbà tí àwọn tó jágbàlagbà sọ̀hábà tí wọ́n lè jẹ khalifa lẹ́yìn ànábì tí wọ́n kú ó yé báyìí nísìnyí tí wọ́n bógun yìí lọ ọkà àwọn contemporary àwọn tí wọ́n jẹ́ bí ẹgbẹ́ Muawiya níbi ajẹ́ mùsùlùmí ó yé báyìí nísìnyí ó kù àwọn tí wọ́n jẹ́ bí ẹgbẹ́ Muawiya nínú àwọn mùsùlùmí àtàwọn táwọn wò pé ní àní gbogbo ajẹ́ àlífà kankan ìyàwó tí ẹ̀ lọ́wọ́ ń bẹ̀ àwọn tí wọ́n tán ráyé sáńbẹ̀ tí wọ́n wá tí wọ́n jọ àwọn Muawiya lọ tòun ti bẹ́ẹ̀ náà Hasan mọ̀ jẹ́ àlífà síwájú Muawiya ọya ṣé Muawiya wọn náà ṣàmbíṣà ti dàlífà nìyẹn Muawiya náà ṣàmbíṣà ti jẹ́ khalifa ni Hasan ò ní jẹ́ khalifa síwájú Muawiya kó tó wá di pé ní Hasan wá step down pẹ̀lú àdísì tá Nábì kàkalẹ̀ wípé ní inna waladi hadha ọmọ mi tẹ́ rí yìí aṣíwájú àwọn ọ̀dọ́ kéékèèké tí wọ́n wà ní Jánnà ni wa asa Allah ọdẹ̀ ṣeéṣe kọ́lọ́wọ́ sí kí ni an yusliha bihi bayna al-fi'atayn min al-mu'minin Ọlọ́run lè fi ṣe àtúnṣe láàrin àwọn ìran tó tóbi láwùjọ mùsùlùmí ọgbọ́sẹ́ Ànábì sọrú nǹkan bẹ́ẹ̀ nígbà tó di pé ní khilafa dọ́wọ́ Hasan tán ló wá step down wípé tó òun sọwọ́lẹ̀ fún Muawiya wọ́ọ̀dù tí bàbá akéúgbagódù wá sọ wípé ní mùsùlùmí ò wá ní tò mọ́ lẹ́yìn ìgbà wọn ṣe mọ̀ wípé ní títò táwọn ń sọ òun nísìnyí àpín sí méjì títò alákọ̀ọ́kọ́ ni wípé a ní lólórí ẹyọ kan náà ló mọ̀ Nábì àwọn lólórí ẹyọ kan Abubakar olórí kan ni tí gbogbo mùsùlùmí ní lápapọ̀ Umaru náà olórí kan tí gbogbo mùsùlùmí ní lápapọ̀ Uthman nígbà tó dọwọ́ gbẹ̀yìn ayé rẹ̀ àwọn kan yà náà mùsùlùmí kí kò sí lórí àwọn nígbàtí Àlí dé àwọn kan ti ya kalẹ̀ pé ní Àlí òjò lórí àwọn kan làlí jó lórí fún so nígbàtí Muawiya padà dé àtàwọn tí wọ́n ń tẹ̀lé Hasan àti gbogbo ayé lápapọ̀ ni wọ́n panupọ̀ gẹ́gẹ́ bí olórí mùsùlùmí ẹyọ kan ta nígbà náà so ẹ wá gbọ́ ìyapa tó wá lágbára láwùjọ mùsùlùmí Ṣíà wọ́n padà wá fẹjú débi wípé ìròrí wọ́n múnú ìròrí fàlásífà àwọn fìlọ́sọ́fà wọ́n fi kún ọgbọ́ wọ́n mú nínú ìròrí Mu'tazila wọ́n fi kún èyí wọ́n bẹ́ẹ̀ àwọn Àṣáírà gẹ́gẹ́ bí ibi tí Abul Hasan al-Ash'ari ti ń dìde pọ̀ ọbí tó ti bí ó múnú ìròrí wọn kó tó wá di kọ́ lọ́wọ́ gbẹ̀yìn ayé ẹ̀ pátápátá padà ṣéǹjì ẹ̀ Mu'tazila kí ní ìpìlẹ̀ wọn lára Wasil ibn Ata ni wọ́n ti ya jáde kí ló fa ìpìlẹ̀ tí ẹ̀ náà eléyè ṣe mùsùlùmí kìí sì ṣe kèfèrí ibi tóhun náà ti jáde nù bainal bayn láàrin méjì Khawariju wọ́n fi ròrí díẹ̀díẹ̀ kún ròrí wọn gbogbo tó bá ti ṣe máa sí àkàn báyìí ó ti dára alé náà ó ti kú nípìnlẹ̀ kí wọ́n fi àlílẹ̀ fún ti Ṣíà náà ti kú nípìnlẹ̀ kí ni wọ́n sọ páwọn ń tẹ̀lé àlí fún wọ́n ti fàwọn àgbákò kún nínú àgbákò tí wọ́n fi kún ní pé ní Umaru nǹkan báyìí ni Abubakar nǹkan báyìí ni Aisha nǹkan báyìí ni ẹ ti rí pé ní àwọn kan wọ́n ti di nǹkan míì òun kálukú wọn wá ń pera wọn lápè mọ́ra mùsùlùmí pẹ̀lú àwọn òrùrí ibú tí wọ́n gbé lọ́wọ́ yìí ibẹ̀ ló ti jáde wá wípé àwọn eléyìí o àwọn sì wà lórí Ọlọ́run wí Ànábì rẹ̀ wí pẹ̀lú àgbóyà àwọn sọ̀hábà àníyẹ̀kú mẹ́
ẹ ṣeun ẹ kú gbìyànjú kéjì tó gbà lọ kó lè bá gbábọ̀ náà láti fi ṣẹ̀rú nǹkan tá ń ṣe yìí àwọn náà bá wọn parú tàn bẹ́ẹ̀ jáde wọn pa sínú ilé òun ló dáa jù ní yẹn bá ti gbé ìtànú bàjẹ́ ó ti kú láì wò ànábì kan sọ pé ní halaka al-mutanatti'un al-mujahirun àwọn aṣekáyé orí mi àwọn tán mọ́ gbé nǹkan bá ṣe jáde àwọn gan lànàbì sọ pé nǹkan bẹ lára àwọn nǹkan nìkan ṣe kìí ṣe wípé ní tán bá sọnù yàrá wọn kò sí nǹkan tá a fẹ́ sọ bẹ́ẹ̀ kéjì tó gbà ló lè bá gbábọ̀ so kò tẹ́lẹ̀ nìkan mọ́ dárò àwọn báyìí lóhun dàrí kò sí bẹ́ẹ̀ bá payà rẹ̀ lẹ̀ Yorùbá kọ́dà yóò níjọ gẹ́gẹ́ bí nǹkan tí Yorùbá wí akéwà gòdò ọba sọ tọwọ́ sí jù báyìí lọ wọn ò níjọ náà irú yẹn náà ẹ̀sìn wọn jẹ́jọ wọn so ká sàlàyé nǹkan tó da fálẹ̀ ọmọ nẹ́bì àwọn sàlàyé sí fálẹ̀ ọmọ nẹ́bì ni àti wípé ní a tún dá afákéwà gòdò jùrú yín lọ ní tí wọ́n déwájú Ọlọ́run sọ lọ́nà tó gbà lágbára làwọn lágbèjà wọn lé lórí láàrín àwọn lọ́wọ́ lé lórí kọ́lọ̀ wọn lọ́gbà lọ́wọ́ lórí dáadáa náà. àwọn ọmọ ogun Sayyidina Ali wọn kálukú ti ju da ogun sílẹ̀ wọ́n sùn ní tí wọn ò retí gbógun bọ̀ bí àwọn ọmọ Muawiya ṣe gbé ogun dìde. ìtàn yóò lọ o àdìyànjú ẹ o. jágbàjágbà sáwọn ọmọ Sayyidina Ali rà. àgbà kan. Islam ti kú sí wẹ́wẹ́ dùn ní àárọ̀. irọ́ pọ̀ irọ́ lè léyìí dàrí wọ́n pa jágbàjàgbà sáwọn ọmọ àlílà àwọn ọmọ Muawiya àwọn olóńgbò àlọ́wọ́ Muawiya wọ́n ti ibi náà ibẹ̀ ní Islam ti pín yẹlẹyẹlẹ ibẹ̀ òun kọ́ ní Islam ti pín ní tó pín Islam gan kọ́ òun ní tó pín Islam gan òun kọ́ lè yún àti sọ tó pín Islam nísìnyí. àwọn Khawarij ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ya kú lẹ́yìn Sayyidina Ali pé a sì tiẹ̀ mọ́ kò disappoint wa dójú tì wá tí ò bá sí ìṣẹ̀lẹ̀ ẹjọ́ yẹn ni kò bá ti sí oríṣiríṣi ìjọ tó wà nínú Islam lónìí ààrẹ. àwa ti sọ nísìnyí pé ní ìṣẹ̀lẹ̀ ẹjọ́ nǹkan ló bí oríṣiríṣi ìjọ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ nǹkan ló bí oríṣiríṣi ìjọ náà bó ṣe rí nìyẹn so láì ní à ń dóònà pẹ̀lú láì fagùn. ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ló bí síà ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ló fa ikú tí wọ́n fi pa ọmọ Sayyidina Ali àrọ́mọ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ló bí síà ẹ̀dẹ̀ sọ síwájú ní ọ̀rọ̀ yìí pé ní àwọn alátẹ̀lé Àlí kí wọ́n pè ní ṣíà asáàbù ló jẹ́ ṣíà náà àwọn tó jẹ́ látẹ̀lé yẹn pè ní ṣíà ẹ̀sọ́ pé àwọn kan ni wọ́n tẹ̀lé àwọn kan sì ń pa wọ́n pa jágbàjàgbà sí wọn lá ẹ̀ tí mo pa àwọn ṣíà náà nù ní kánitẹ́fẹ́ wínú ni ìṣẹ̀lẹ̀ ẹjọ́ nǹkan ló bí ṣíà nìyẹn o tọ́ àwọn tí wọ́n tẹ̀lé Muawiya aṣojú ogun àwọn ará Ṣáàmù tí wọ́n tẹ̀lé wa wọn sì wá jagun nípìnlẹ̀ aṣọ tó bí ogun ni ọ̀dà àwọn náà ní ìṣẹ̀lẹ̀ ẹjọ́ náà ló bí àwọn náà ìṣẹ̀lẹ̀ nǹkan ló bí wọn nígbà àwọn kan báyìí kí ni ọmọ pàtàkì tó dá wọn nígbà ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà lọ fà tán fi pa àwọn ọmọ Àlí istaghfirullah ẹ tọrọ àforíjì wájú Ọlọ́run bẹ́yẹn bá lọ kàálẹ̀ kan sí al-awasimu minal qawasim kí ló fà á tí wọ́n fi pa Hussein kí ló fà á tí wọ́n fi pa Hussein gbogbo àwọn tó jẹ́ sàhábà Nábì tí wọ́n jẹ́ contemporary fún Hussein bí Abdullahi ibn Abbas Abdullahi ibn Umar Abdullahi ibn Zubair àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni wọ́n pe Hussein sákìyèsí òní ìkọlọjọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kàkọ̀rọ̀ ayé rí sókí Hussein jáde gẹ́gẹ́ bí pé ará Iraki àwọn sì lé tí wọ́n karambani ni wọ́n jáde wá wípé ní wọ́n jáde pé ní Hussein máa bọ̀ wá àti bọ́ tẹ́lẹ̀ kalẹ̀ láti jẹ àlífà ìwọ̀n tó sí àlífà gẹ́gẹ́ bí ìṣe àwọn sí bí wọ́n ti máa ń ṣe nù ní ọmọ kúnyàn sínú ọ̀ràn ni wọ́n sẹ́ndì lẹ́tà rẹpẹtẹ sí àmọ́ wallahi kálẹ̀ ó tó mọ́ kílẹ̀ ó tó mọ́ kí nǹkan tó yí padà gẹ́gẹ́ bí n tó wà nú àkọọ́lẹ̀ Ànábì náà pé tá a bá ti láfẹnukò lórí olórí kan ẹlòmíì tó bá jáde pé òun fẹ́ wá tó àlùmọ́ Ànábì ká kún wọ́n pa bẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ǹjẹ́ Yazid ọmọ Muawiya ní kí wọ́n lọ pa Hussein wallahi ìtàn tó fẹsẹ̀ múlẹ̀ sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ nígbà tí wọ́n sì wá délé wá jíṣẹ́ padà nítorí pé ìjọba àwọn mẹ́sẹ̀ pa wọ́n fara mọ́rù nǹkan bẹ́ẹ̀ ẹja bẹ̀rù Ọlọ́run ṣe rí tá a bá ń wò pé ní afẹ́ rojọ́ gbéra wa lẹ́sẹ̀ àbá afẹ́ sọ kó lè bá dùn káyé lè bá káànú ẹnìkan ju ẹnìkan lọ ká mọ̀ rántí pé ní tá a bá sọ àbòsí ń bẹ á déwájú Ọlọ́run rojọ́ tá a bá sọ tí ọ̀dá ń bẹ á déwájú Ọlọ́run rojọ́ làwọn àfáà sí mọ́ sọ pé ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn aráabí yìí salimat minha aidina ọwọ́ wa mórí bọ́m̀bẹ̀ àbáwọn jà àbáwọn ṣe kìíní kankan faltaslam minha alsunatuna ahọ́n wa táàmà fi sọ yìí náà kó náà láàmbẹ̀ kó náà ṣe kìíní kó náà láàmbẹ̀ kó mórí bọ́. àwọn
àárín ogun yẹn náà ni Sayyidina Ali padà jáde láyé sí. àsàwọn tó pa nísìn o alhamdulillah. ìjọ náà Islam ti pín yẹlẹyẹlẹ. ìdọ́hùn kọ́ nọ́mà ẹ̀dá sàlẹ̀ báyìí nínú al-Qur'an Ọlọ́run sọ fún wa pé ní tẹ́ bá lọ wò dáadáa ókè sọ́tọ̀ ìbáyé náà kálò tòsítòsí Ọlọ́run pé wa ma tafarraqa alladhina utul kitaba illa min ba'di ma ja'athumul bayyinah. Ọlọ́run láwọn ta fún wọn tírà wọn ọ̀ṣọ̀tọ̀tọ̀ wọn ìpínra wọn yẹ́lẹ̀yẹ́lẹ̀ àfi lẹ́yìn ìgbà tí ẹ̀rí dé bá wọn kí lẹ̀ rí wọn táwọn ànábì Ọlọ́run bá ti dé tán bá ti lọ tán tí tírà bá ti dé táwọn ànábì Ọlọ́run tó sàlẹ̀ tán bá ti lọ tán ìgbà wọn ni ìyapa ẹnu mọ́ bẹ̀rẹ̀. ẹni tí ó bá mọ̀ kọ́ lọ mọ̀ nígbà táwọn ànábì Ọlọ́run bá lọ tán wa makhtalafa alladhina min ba'dihim illa min ba'di ma ja'ahumul ilmu baghyan baynahum. yóò di pé ní tẹ́mi gbọ́ yére ní tí wọ́n náà gbọ́ yére ẹ̀dàkùn ṣẹ́ṣẹ́lẹ̀ ẹjọ́ òun ló bí wípé ní Imam Málíkì láwọn òpínlẹ̀ lórígun kan Ṣáfi'í náà ní tiẹ̀ níbì kan Hanbali náà ní tiẹ̀ níbì kan Abu Hanifa náà ní tiẹ̀ níbì kan òun kọ́ ló bí i ń tá a gbé lọ́wọ́ yìí àtàgbọ́yé tá a ní ń bẹ̀ bá ṣe máa lò ó Ọlọ́run ò fún wa lágbọ́yé kankan náà application kankan náà Ọlọ́run ò fún wa kódà látojú ànábì nírú kan bẹ́ẹ̀ náà ti wà ọkọ̀ gbọ́dọ̀ jẹ́ ìtìláfù tàdọ́ọ̀dù ni kọ́mọ̀ jẹ́ ìtìláfù tí ó tú wa ká lànẹ́bì ní pẹ́tọ̀ ọya ẹmọ́ lọba ní Kùrẹ́ìdọ̀ ẹ gbọ́dọ̀ kí á sírí àfi níbẹ̀ àwọn kan gbọ́ yé wípé ní ànẹ́bì fẹ́ káyèdè kírun ni wọ́n kírun lọ́nà àwọn kan gbọ́ yé wípé ní tàbádọ́wọ̀n àní kírun ẹ̀wọ̀n kára gbọ́yé kí ló ṣe òun àgbọ́yé òun ṣe kí ni àwọn ilé ìmẹ́lẹ̀ àgbọ́yé bákan náà ni pé ní nínú tó tún fa kí ìyapa ó wà bó ṣe wà yìí òun náà ni pé ní tanzihullah afẹ́ fọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́ nígbà táwọn ulamaul kalam àwọn ní theories lóríṣiríṣi àwọn ní mantiki àwọn ní falisafa àwọn fẹ́rẹ́ pàtán dé tí wọ́n challenge mùsùlùmí pẹ̀lú nǹkan tọ́lọ́run gbélé fún wọn wọ́n ká dùgbà wípé ní ìtàwọn náà mọ̀ fi làkà ìgbà ká mọ̀ fi takò wọn ká mọ̀ fi yanjú kìíní yìí ni Jahmiyya ti jáde àtàwọn bẹ́ẹ̀ pẹ̀lú pé ní afẹ́sàfọ̀mọ́ Ọlọ́run ẹlòmí wò pé ní ẹja lọ́pọlọ gbé Kùránì yíò ẹ̀dá Ọlọ́run ni nítorí pé wọ́n ní tágẹ́ẹ̀tì míì tí wọ́n lọ ń bẹ̀ ibi ìsàkókò rẹ̀ àwọn kan ní pé rárá o nígbàbẹ́ kò lè lọ́bẹ̀ ẹja padà sọ́lọ́run wí ànábì rẹ̀ wí dédé ntọ́lọ́run bá fi kiri ẹ̀ tànábì náà bá fi ròyìn ẹ̀ ẹja dó lórí bẹ́ẹ̀ àwọn eléyìí ni wọ́n ń pè ní Ahlus Sunnati wal Jama'ah ọ̀gbọ́ lórí ìjòkó ẹja sọ̀rọ̀ wípé ní ọ̀dà o ẹn tó bá kọlu àgbáńlá ẹ̀ṣẹ̀ tó tóbi ipò ló wà ẹnìkan ní kéèsè mùsùlùmí kéèsì ṣe mùmínì ibi Mu'tazila ti jáde nìyẹn wọ́n fa àwọn nǹkan míì kúrò rí wọn náà gbọ́ torí pé yẹn ṣe sìná ó ní kéèsè mùsùlùmí kéèsì ṣe kèfèrí ipò ló wà ọlọ́wà láàrin méjì àwọn kan ní kèfèrí ni àwọn Khawarij nù ni àwọn kan ní mùsùlùmí ni kódà mùmínì ni àmọ́ ìgbàgbọ́ rẹ̀ dínkù ni àwọn Ahlus Sunnah wal Jama'ah nìyẹn wọ́n náà wò báwọn òrùrí ẹ̀sẹ̀ kíni bí kálùkù sí ń sí ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ sí ń ya díẹ̀díẹ̀ nìyẹn Ọlọ́run ọba wa pé Ọlọ́run lójú Ọlọ́run ní kí Ọlọ́run lọ́wọ́ tá bá ti ròyìn Ọlọ́run bá yìí àwọn ẹlòmí ò lè fọlọ́run wé nǹkan míì àwọn kan ní pé tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run láwọn ròyìn níbẹ̀ làwọn Mu'attila ti jáde àwọn kan ní pé ní lóòótọ́ ni Ọlọ́run ní kódà ọjọ́ mọ́tẹ́yàn ọjọ́ mọ́ta àwọn kan báyìí ibẹ̀ làwọn Mushabbiha ti jáde àwọn kan ní rárá o dédé tọ́lọ́run fi ròyìn ẹ̀ náà ní àwábò ní káàkiri àwa ń táfidọ káàkiri tọ́lọ́run ọjọ́ nìkankan àwọn Ahlus Sunnah wal Jama'ah nìyẹn ó tún dórí kádàrá àwọn kan ní pé rárá kò ṣe ẹ̀sìn tán pè ní kádàrá ní àwọn Qadariyya jáde àwọn kan ní àwọn Jabariyya jáde àwọn kan ní gbogbo nǹkan láyé kádàrá ẹni tí mú tí kádàrá Ọlọ́run ni Ọlọ́run gbọ́dọ̀ fìyà jẹ ẹni tí ń kírun kádàrá Ọlọ́run ni Ọlọ́run gbọ́dọ̀ fìyà jẹ kọ́lọ́run fi lẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn kan ní rárá o kádàrá ń bẹ Ọlọ́run sì fáwa náà ní yọ̀ǹda láti ṣúṣì tó bá wà nínú tí ọ̀dá àti tí ọ̀dá tó bá rí bẹ́ẹ̀ fa af'alul ibad gbogbo iṣẹ́ tẹ́dọ̀ Ọlọ́run ń ṣe khalqullah ẹ̀dọ̀ Ọlọ́run lòun náà wa kasbul ibad àmọ́ káṣe ká gbalada káṣe ká gbẹ̀ṣẹ̀ ọwọ́ ẹ̀dá lè yíò wà àwọn Ahlus Sunnah wal Jama'ah nìyẹn ó tún sàhábà Nábì àwọn kan náà tún pín yẹlẹyẹlẹ so àwọn yìí náà bẹ lọ́tọ̀ àwọn kan mọ bú àwọn sàhábà Nábì wọ́n sọ̀rọ̀ òdì sí wọn wọ́n pè wọ́n ní kèfèrí wọ́n pè wọ́n lọ́mọ ilé iná
àwọn ṣíà àwọn rọ́fídọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ní ṣókí ní tá a fẹ́ pàkíyèsí rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ wákì àṣìfẹ́yìn òun kọ́ ló pín mùsùlùmí débi àwọn òròrí àti madahib ìròrí pípín mùsùlùmí dẹ̀ níyì pípín mùsùlùmí dẹ̀ póríṣiríṣi ikhtilafu tanawu ń bẹ wípé èyí làwa mú kò díjà lẹ̀ ikhtilafu tadọ́ọ̀dù ń bẹ ọ̀tá ara wa lámọ̀sọ̀rọ̀ nǹkan tàbí gbé lọ́wọ́ yìí tí a mọ̀ pé àwọn àfọ́ faramọ́ tí ó sì lọ tá a fẹ́ rú bẹ́ẹ̀ èyí náà ń bẹ ọwá ku ọ̀tá wípé ọwá ku ìyapa wípé níbi ìròyìn ọlọ́run ibi àwọn kankan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so abẹ́ Allah subhanahu wa ta'ala nítorí àkókò kákọ̀ọ́dá gé ní kéèkéé báwọn kọlọ̀ fún alágbòye tó péye kọlọ̀ sọ̀dọ̀ dáadáa hada wa sallallahu wa sallim ala muhammadin abdika wa rasulik wa ala alihi wa sahabihi wa man walah wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh